hòtẹ́ẹ̀lì tó kọ́ sóṣòdì pẹ̀lú gbogbo tó make láyé òòrò owó fi parí hòtẹ́ẹ̀lì yẹn MC Olúọmọ ló dúró fún ẹ ló lọ bẹ́ẹ̀ gbowó jáde ní bank láti fi parí hòtẹ́ẹ̀lì. Don't fi ọ̀rọ̀ yẹn blackmail MC lọ́dọ̀ Esabod because o mọ̀ pé Esabod ìyá àgbàlagbà ni wọ́n mú máa tuntun sọ ìyá àgbàlagbà ni wọ́n ọpọlọ wọn ti wọ́n náà lóyún ìbejì kò ń ṣe oyún wọn lóyún gbogbo wọn yẹn ò lóyún mo ti bá mi àánú kọ àtàwọn celebrities wa kankan tán láwọn lóyún ìbejì tán bí ìbejì fake ni ìbejì wọn ẹ má jẹ́ ń tàn wọ́n gbogbo wọn ọkákọ̀sí wọn mọ bí tí gbogbo wọn ti lọ́rọ̀ mọ́ ìjọ tí ẹ̀jẹ̀ àwọn ọmọ. But ìyẹn Esabod ìwọ náà wò mí olọ́fà lèmi àwọn òun ṣe àwọn àti kí n bọ̀ rí àtọ̀ rẹ̀ sùn orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ kí n bá ẹ̀gbọ́n àtàbúrò sùn ìgbésí ayé mi dá torí ẹ̀ sọ pé kí Zaria tó bá wọ̀ wípé òun ní evidence lọ́wọ́ ti jáde ìbò mi náà ti jáde tán láti release gbogbo evidence ẹ̀ fáwọn bloggers káwá wo ẹni tó èmi ò jà mú jàjà fún wípé ẹ fi ẹ̀sùn kàn mí wípé mi à MC Olúọmọ àjọ ní àfíẹ́sì papọ̀ tó jẹ́ pé ó tánìṣì méjì ní láyé àti lọ́run tó borúkọ mi jẹ́ Awele so Awele ma ti fún Kudi lẹ́sìn padà ó ti fún Kudi àtọkọ ẹ̀ Koko Zaria ó ti fún wọn lẹ́sìn o ẹja àjọlọgbọ́n tí ó fẹ̀sọ̀ tábàdẹ̀ tí ń gbẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa comment a full at 40 ni mo gbọ́ èmi ò tí mọ̀ pé 50 wà ṣé yín ò rí rọ́tí Zaria ń pa ni Zaria Láwórì tí gbogbo yín condemn lẹ́ni nǹkan tí Zaria ṣe fún Láwórì Zaria gangan ló máa ní kí wọ́n fi fọ́ ìgò mọ́ Láwórì lórí ẹ mọ̀ pé onírú ayé ni Zaria tí Zaria bá parọ́ fún yín tó bá bá èèyàn jẹ́ lójú yín bí kẹ́ ẹ pa yẹn ni Zaria ṣe rí. mi stop calling me gbogbo nǹkan tó ń ṣe nǹkan tí Zaria ń ṣe tó rò pé bóyá stop calling me ma block here ma ṣe ń block it ma fi ṣe tán o so ẹ mọ̀ pé gbogbo nǹkan tí Zaria máa ń ṣe tó máa ń bá àwọn ìyàwó ilé sùn òun ló rò bóyá èmi náà máa ṣe ìgbésí ayé mi dà ó sọ pé aṣọ péńpé aṣọ kéékèèké lèmi máa ó sọ pé aṣọ péńpé lèmi máa ń wọ̀ torí ẹ̀ ló ṣe ń pè mí láṣẹ́wó aṣọ kékeré nígbà tí mo wà Nàìjíríà gan everybody knows me mi mo bó ṣe ń wọ ṣòkòtò short gown ni máa ń wọ̀ short skirt ni gbogbo aṣọ tí máa ń wọ̀ ó nítorí pé ó èmi aṣọ kékeré lèmi ń wọ̀ kiri o wọ́n ti ní under your nose wọ́n fi ń bá Kudi sùn mo fẹ́ kó mọ̀ yẹn dájú pé ìgbésí ayé tèmi dá ìgbésí ayé tèmi sàn tó bá ṣúọ̀ fún Kudi ẹni kó jáde because Kudi Zaria gan mọ̀ náà mo ti sample ẹ̀ nínú fídíò ẹyọ kan tí mo ní lọ́wọ́ nínú 18 videos tí mo ní mo fún ní sample ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ẹ̀mí ẹ̀ bọ́ ní ó mọ̀ wípé ó mọ̀ pé èmi ò láìkí mi máa bá tèèyàn jẹ́ o torí ẹ̀ mo ṣe bá keep àṣírí ẹ̀ bọ̀ ńgbà tó wá wò wípé o fẹ́ tarnish image mi ẹ̀yin kájọ continue kájọ kúkú tarnish image àwa kémi èmi mọ̀ pé o ńgbà tí Zaria ń bọ̀ wá sílé ayé kò gba short ju o torí pé o ò lè kà o ò lè kọ so o believe wípé anybody even gan ìgbà tí ọmọ Zaria gan kọ Zaria jáde pé kò tọ́jú òun Zaria ní láti máa sọ fáwọn èèyàn wípé ọmọ òun fóun ní fans ni ó ń jẹ́ káwọn èèyàn follow òun because kò gba short ju bọ̀ látọ̀run Zaria lè bàyàn jẹ́ Zaria lè bring èèyàn down láti òkè désàlẹ̀ kò Zaria ò ní kọ́ pé bóyá oṣù òun lóore Zaria tó lè wò mí nígbà tí gbogbo yín sọ pé ó bí 3MC táwa lè mi nígbà tèmi àti ẹ̀ ń dètì ìwọ ló sọ pé ìyàwó ilé ẹ̀ ṣìṣìnà ló ń ṣe pé ọ̀nà ìjọ kan ó nà Kudi báyìí ó nà Kudi bí ẹni máa kú nínú ilé báyìí ó nà báyìí gbogbo ẹnu ẹ̀ wó báyìí Kudi sá lọ sọ́dọ̀ MC ó sá lọ kákà gbogbo àwọn èèyàn tó rí wọ́n sọ fún mi ó sá lọ sọ́dọ̀ MC ó Zaria ti fẹ́ pa àwọn ó lẹ́yìn ilẹ̀ ń dòun o irọ́ dẹ̀ ní o irọ́ ló pa ò torí pé ó fẹ́ kí MC bá Zaria jà ó máa ń parọ́ òun àtìyàwó ẹ̀ wọ́n máa parọ́ mọ́ lílé wọ́n máa parọ́ mẹ́lẹ̀ wọ́n máa bà tèèyàn jẹ́ tó bá ti ṣúọ̀ fún ẹ wá ṣe DNA Khalid tó bá tún ṣúọ̀ fún ẹ àwọn ìbejì ẹ just wá ṣe DNA wọn èmi máa jẹ́ kó yí àwọn aráyé pé baby factory ni Gistlover gan mo rí pé Gistlover gan fẹ́ tú àṣírí yín nígbà kan tó ní pé àwọn kan wọ́n lọ rọmọ ní baby factory gbogbo yín pọ̀ ẹ mọra yín gbogbo yín tẹ́ rọmọ ní baby factory ẹ bí ìbejì fake ni gbogbo ìbejì tẹ́ gbé dání ọjọ́ kan ẹ̀jẹ̀ àwọn tó là àwọn ọmọ yẹn máa wá béèrè wọ́n máa wá gbà àwọn ọmọ yẹn lọ́wọ́ yín lọ́jọ́ kan ṣó ti yé yín but allegation tó fi kan èmi ló jẹ́ kémi wá síta pé you said I'm dating MC Olúọmọ
má tarnish image mi Zaria. Àwọn tó bá mú ẹ kàn fà ẹ́ létí torí tí n bá fi lè tí n bá release bọ́ǹbù ẹyọ kan ìgbésí ayé ẹ ti bàjẹ́ tán pátápátá. Social media yìí máa di èèwọ̀ fún ẹ láti máa wá. Tí gbogbo èèyàn bá ti sọ̀rọ̀ wá ní rọ́nà pa Ọláìyá Igwe sọ̀rọ̀ gbogbo yín mú Ọláìyá ẹ mú bú ẹni pé torí àtẹnujẹ everybody kọ́ látẹnujẹ ṣé ẹ mọ mọ́tò tí mò ń lò l'Amẹ́ríkà ni mo ra mọ́tò mi Lexus mi I bought my Lexus $17,000 kẹ́ẹ̀la ìtì yín gbogbo èèyàn kọ́ látẹnujẹ iṣẹ́ ìlágùn mi lèmi ṣe iṣẹ́ sweat mi lèmi fi ra mọ́tò tèmi gùn Lexus tí mò ń gùn ẹ lọ ṣe $17,000 17,000 ni mo sọ fún yín o gbogbo ẹ̀yin wèrè tẹ́ máa sọ pé àtẹnujẹ gbogbo èèyàn kọ́ látẹnujẹ o àwa ń ṣiṣẹ́ ẹ rí bí mo ṣe làgùn iṣẹ́ ìlágùn wa iṣẹ́ inú snow iṣẹ́ inú oòrùn lèmi fi ń jẹun lèmi fi ń mí. Yẹyin èmi awele o mọ́tò 17 mi ti lówó torí pé mi ò tún lówó nìyẹn o torí pé iṣẹ́ kékeré mo tún ṣe o òun ló jẹ́ kí n ra mọ́tò $17,000 ẹ lọ sí ẹmọye tó ń ṣe dọ́là ń sìn dọ́là is 1,500 naira ẹ wá 1,550 ẹ wá lọ times $17,000 kẹmà kí gbogbo yín gbogbo ẹ̀yin olórí burúkú tẹ máa fẹ́ lọ sọ pé torí pé àtẹnu bóyá MC ń fún lówó MC èmi ti above gbogbo kémi máa kí máa sọ pé kí lágbájá kan fún mi lówó tí MC bá fún mi lówó mo yọ̀ sí wọn torí bàbá sọmọ ni Zaria ò tọ́jú Khalid Zaria ò tọ́jú àkọ́bí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fákọ́bí ẹ̀ kó kọlù bàbá ẹ̀ dá gbogbo yín lè pè yẹn máa bọ́ sórí ẹ̀ torí èmi lèmi mọ̀ òótọ́ pé kò tọ́jú ọmọ yẹn mi ìdẹ̀lẹ̀ ti torí ẹ̀ kí n bá MC jà torí wípé nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ó sọ fún àkọ́bí ẹ̀ pè mí náà àkọ́bí ẹ̀ sọ pé ó ní ẹ pé dà pé àwílé ó dà pé MC làwílé máa bá lọ o why tí mi ṣe ní bá MC lọ nígbà tí everything tight fún mi tọmọ mi wà kékeré ẹni kan ṣoṣo tí mo rí láyé lọ́run is MC Olúọmọ nìkan ni mo rí nígbà tí mo wo ẹ̀yìn tí mo sọ fún ìyá mi wípé ìyá mi ṣé mi ní máa padà bọ̀ wá sílé báyìí mọ̀mísí mi ní dúró síbẹ̀ ò ní wá sílé ṣáà dúró síbẹ̀ Ọlọ́run máa ń ráàánú sí ẹ MC Olúọmọ tí Zaria ò fẹ́ kó máa bá mi ṣe torí kò fẹ́ kí ìyàwó ní ẹ̀ bínú sí ni o torí ó mọ̀ pé Kúdí òun àti Kúdí wọ́n fẹ́ lọ́ra wọn pa tí Kúdí bá fi lè rémi àti MC papọ̀ ó máa nà pa wọ́n fẹ́ para wọn pé so ó sì ń bí Awele sọ̀rọ̀ Kúdí mi àti ẹni àdẹ̀fẹ́ra mo ti move on pẹ̀lú life mi ní 20 mo ti marry I'm legally married in America mo ti marry mi wá ọkọ mi fọkọ mọ́ even gan mọ́ mi gan mi mọ̀ bóyá Khalid gan lè rí Zaria gan kó dá Zaria mọ̀ torí kò mọ̀ ní bàbá ẹni tí mò ń fẹ́ ló mọ̀ ní bàbá wọ́n máa sọ pé ẹ̀yin Yorùbá lẹ máa ń ti ọmọ sọ́kùnrin lọ́rùn pé ó gba ẹ̀ máa must collect money o I must collect owó oúnjẹ o Amẹ́ríkà ló ń pè bí Ọlọ́run fa Amẹ́ríkà rọ̀ wá lọ́rùn àdèmà kéré oko délé lágbọ́rọ̀ Ọlọ́run fa Amẹ́ríkà mo rọ̀ mí lọ́rùn so èmi o mo wá sórí social media láti jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí Zaria àti Esabod ń sọ wípé Zaria ò bẹ̀rù Ọlọ́run mo wish pé kẹ́ mọ̀ Zaria ló ní pé kọ́ fọ́ ìgò màtẹ́mọ́ Láwórí lórí gbogbo yín dẹ̀ ń believe ọ̀rọ̀ tí Zaria ń sọ Zaria mo Zaria tó wà àwa làwa mọ́ra wa Zaria gbogbo obìnrin industry ló ti lóhun ti bá sùn tán gbogbo obìnrin inú industry ló ti bá sùn tán àní ọlọ́mọ kan tó tiẹ̀ ń fẹ́ ní industry o nìyẹn náà bá ń sapá lingilingi lòun náà sọ pé ó ní 1 million lòun ń send sí Khalid ẹjọ́ ẹ bá mi ní kí Zaria bá mi mú proof ibi tó ti fún Khalid 1 million Zaria tó lè ra kẹ̀kẹ́ mo ṣe ra kẹ̀kẹ́ fọ́mọ mi ni mo ṣe ra kẹ̀kẹ́ fún mi Zaria ò lè ra bicycle kékeré èlò náà ta bicycle America $156 Zaria ò rí kẹ̀kẹ́ gan kéré gan kò rí pátárà fún Khalid rí Khalid is 7 good years tí ṣẹ́rí kò mọ́jọ́ bẹ́ẹ̀ de Khalid he just kò mọ anything nípa Khalid kò mọ nǹkan kan nípa Khalid kò mọ anything even gan ìgbà tẹ́mísì gan máa sọ pé Awele jọ jẹ́ kíkẹ́ Zaria máa bá Khalid sọ̀rọ̀ tó bá Khalid sọ̀rọ̀ ní September lónìí ó tún di another December next year kó tó tún rí Khalid bá sọ̀rọ̀ so ẹ jẹ́ kí n wá sọ nǹkan tó máa wá ń ṣe tó bá wá di pé òun wà níbi tí MC Olúọmọ wà nǹkan tí Zaria máa ń ṣe lélẹ̀ tó bá di pé òun bí tí MC Olúọmọ wà táwọn èrò pọ̀ ń bẹ wá ṣe báyìí ọ̀gá ẹ rí Khalid ni mo fẹ́ pé Khalid ń sìn ẹ máa wọ ọmọ yín ọ̀gá kò lówó tó fẹ́ fún o because MC ló máa padà fún Khalid lówó kò sówó tó fẹ́ fún Khalid ó kàn máa nítorí pé kò sówó tó fẹ́ fún Khalid níbo ló ti fẹ́ rówó owó wà lọ́wọ́ ẹ o ìwọ̀nba ṣéǹjì wà lọ́wọ́ ẹ o ìwọ̀nba 10,000 ló lágbára
ìjọ 100,000 ìjọ 5,000 ìjọ 20,000 ìjọ 5 naira àwọn owó tí Zaria máa fi ń tọrọ nìyẹn. Tó bá tí Zaria bá lọ pátì owó tẹ bá rí tí Zaria bá ná MC ló gbé fún o, MC ló gbé fún o, MC ló gbé fún o, kò dẹ̀ tiẹ̀ níná lójú agbo gan, kò níná owó yẹn lójú agbo. Ó ń lọ torí pé tó bá MC ló máa tún gba yàrá fún room tẹ́ntì máa tún gbà fún gbogbo wọn àwọn luxurious room yẹn àwọn tó masters bedroom yẹn ló máa ń gbà fún wọn. MC ló máa tún sanwó, MC ló máa sanwó yàrá, MC ló máa tún sanwó ọmọ tó máa gbé sùn. Ẹ̀rí pa ṣé ayé ò bàjẹ́. MC ọ̀hún náà ló wá, MC tó ní kó má bá mi ṣe lénìí mi ní sọpọ́ lọ́hún náà ló mú MC because àwọn náà ò fẹ́ bá mi ṣe náà tẹ́lẹ̀. Àwọn náà fẹ́ wọ́n wò pé torí no mo mọ rí MC ò ṣe fẹ́ bá mi ṣe torí Zaria ni àtìyàwó ẹ̀ wọ́n fẹ́ kàn bínú torí MC nífẹ̀ẹ́ Zaria ó like Zaria dákú ó ti nífẹ̀ẹ́ jù. Ìwọ tó bá Zaria jà tí Zaria bá fi lè rojọ́ fún MC ò ní bẹ́ẹ̀ ṣe mọ́ ká wò wípé ó ti bọ́ rẹ̀ ń jà kí ló ń fẹ́ máa bẹ́ẹ̀ sọ mọ́. But ọlá ìyàwó MC àǹtí Aisha lè mí jẹ lèyẹn wò pé láyéláyé ò lè táwé lé dànù. So gbogbo everything tí Zaria bá ń sọ lórí social media mo fọ Ọlọ́run bá tó dá mi ṣe ẹlẹ́rìí Ọlọ́run bá tó dá mi ṣe ẹlẹ́rìí òun lẹ́lẹ́rìí mi irọ́ ńláńlá ni Zaria máa ń pa gbogbo ọ̀rọ̀ tó bá sọ nílé ayé yìí Zaria ò tọ́jú ọmọ gbogbo kò ẹ wá mọ̀ pé àwọn kan máa ń sọ̀rọ̀ kan ẹ̀yin youth tí mo fẹ́ kẹ́ dìmú lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ́yì tí marry irú mistake tí mo ṣe mi ní fẹ́ kẹ́ ṣe irú mistake yẹn. Ọkùnrin tó bá ti ń fẹ́ tí ò bá ti ní olùbáwí máa fẹ́. Ẹni ọkùnrin tó bá ti ń fẹ́ nílé ayé ẹ tí kò bá ti ní olùbáwí tí kò sẹ́ni tí ó because Zaria ló ń bọ́ gbogbo àwọn ẹbí ẹ̀ Zaria ló ń fún àwọn ẹbí ẹ̀ ní 10,000 naira òun ló ń fún àwọn ẹbí ẹ̀ ní 20,000 gbogbo wọn ò lè bá kò sẹ́ni bọ́ọ̀ tó lè bá sọ̀rọ̀ the only person ní ayé àtọ̀run tó lè bá Zaria sọ̀rọ̀ tí Zaria lè fi fún ọmọ ẹ̀ ní owó oúnjẹ tó lè fi fún Bísọ́lá àkọ́bí ẹ̀ ní owó oúnjẹ òun MC Olúọmọ. The only person that can talk to Zaria tó lè fi wò wípé Bísọ́lá wá gbowó oúnjẹ and torí pé tẹ́ǹtì bá jókòó pẹ̀lú ẹ̀ ní o òun ló máa ń pe Bísọ́lá o òun ló máa pàkọ́ bí ẹ̀ o torí pé ó fẹ́ fi bùgá ó máa ń fọ ọmọ bùgá ni kò tọ́jú ọmọ. Ore kárí mi ore kinní kan ore pé industry gbogbo àwọn industry gan wọ́n mọ̀ pé irọ́ tó bá sọ̀rọ̀ báyìí irọ́ ni gbogbo gbèsè ayé ẹ̀ irọ́ ni hòtẹ́ẹ̀lì tó kọ́ sóṣòdì pẹ̀lú gbogbo owó tó make láyé òòrò owó fi parí hòtẹ́ẹ̀lì yẹn MC Olúọmọ ló dúró fún ẹ ló lọ bẹ́ẹ̀ gbowó jáde ní bank láti fi parí hòtẹ́ẹ̀lì. MC Olúọmọ ló wá wò kó fẹ́ máa parọ́ mọ́ ló fẹ́ wò pókè ọ̀rọ̀ awéle ló fẹ́ fi ba yé MC jẹ́ má fọ̀rọ̀ mi ba yé MC jẹ́ má fọ̀rọ̀ mi bá MC jẹ́ èmi ò ní advice kankan tèmi fẹ́ sọ fún Daddy Sego èmi ò ní advice tí mo fẹ́ sọ fún yín o èèyàn tó bá dalẹ̀ ọ̀rẹ́ tó dalẹ̀ mi ó possible náà kó padà dá ẹ̀ torí wípé èèyàn tó lè dá mi lè sọ pé ẹ má gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yà Esabod ń sọ wípé bóyá ó rán wọn pé MC rán Zaria níṣẹ́ ó rán wọn ní kinní kan ẹ mọ̀ gbogbo wa ẹ̀yin ọmọ Yorùbá mo mọ̀ pé ẹ understand pé tá bá ń jà kò sọ̀rọ̀ tá kì í sọ tá bá ń bínú kò sọ̀rọ̀ ká tá kì í sọ wàá fẹ́ bring ẹni tẹ́jọ́ ń jà wàá fẹ́ bring ẹ̀ down pátápátá gbogbo nǹkan tó bá ní nílé ayé ló máa fi bring ẹni yẹn down whereas kedere òtítọ́ ọ̀rọ̀ ẹ̀yin Naija ó common láàrin ẹ̀yin Naija kì í fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ẹni tí gbogbo yín bá ibi tó bá da gbogbo yín lọ wà ibẹ̀ ni gbogbo yín máa sùn lé ojú kan náà ni gbogbo yín máa sùn sí òtítọ́ ọ̀rọ̀ ẹni fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ rí mi kí n jáde báyìí rí o mo jáde for the first time fún gbogbo yín lórí Instagram just for you guys to know pé mi o èmi àtẹ́mísí o àfẹ́ra o Ọlọ́run dé nǹkan tó máa mú mi kí n lọ padà fẹ́ ìdílé ẹni tó close tí bá mọ̀ wípé o mọ Zaria gan rí gan tí mo kọ̀ mọ traces ẹ̀ gan Ọlọ́run Ẹlẹ́dàá ò ní jẹ́ kí n fẹ́ Ẹlẹ́dàá ò ní jẹ́ kí n rírú ẹ̀ nílé ayé mi but tí Zaria bá mọ̀ pé òun tó gbangba sùn lọ yẹ kó tún ní ìṣòro lọ́dọ̀ Esabod Esabod náà wá gbé mi náà wá sórí live kí gbogbo àjọ wá sọ̀rọ̀ kájọ wá sọ̀rọ̀ kó wá kọjú sí mi kó wá sọ lójú mi
mo wish kí Khalid lè fún mi ní kíní ibi tí Zaria tó ti pè tó ti sọ pé ibo lòun ti sọ fẹ́ sábọ̀dù wípé MC ń gbé mi sùn mo ní voice note yẹn lọ́wọ́ Zaria dìde ṣe voice note rékọ́dì tó rékọ́dẹ̀ mo ní lọ́wọ́ ibi tó ti sọ wípé òun ò bẹ́ anybody sọ pé MC òun ń bò lòun ti ṣé òun gbé l'Amẹ́ríkà ní ṣé òun wá sí Amẹ́ríkà tó máa fi sọ pé èmi àti MC ní affairs pé òun ò mọbi tó ti gbọ́rọ̀ yẹn o whereas kẹ̀dẹ̀rẹ́ ìwọ ló ń blackmail MC ló ń fi ọ̀rọ̀ yẹn blackmail MC lọ́dọ̀ Esabod because o mọ̀ pé Esabod ìyá àgbàlagbà ni wọ́n mú máa tutù sọ ìyá àgbàlagbà ni wọ́n ọpọlọ wọn ti yàtọ̀ sọpọlọ ti tàwọn ọmọ ọ̀sìn yìí ọpọlọ ẹ mọ̀ pé àwọn kan ó máa ń ní orúkọ tá a máa ń pè wọ́n níbi ìbàbọ̀ mi nífẹ̀ẹ́ pé orúkọ yẹn orúkọ oríṣiríṣi náà ní orúkọ yẹn máa ń jẹ́ àwọn àgbàlagbà wa nílùú yìí tán bá ti dàgbà bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣìrànràn wọ́n kọ̀ máa sọ̀rọ̀ anyhow ni ọmọdé gbà ládùúrà fún yín pé Ọlọ́run olú ìjọ mímọ́ Ọlọ́run Celestia á bá mi fún yín lálàáfíà tó péye á bá mi wò yín sàn á bá mi wò yín sàn tọpọlọ inú ẹ̀jẹ̀ gbogbo bí tọpọlọ yín ti round sí tó jẹ́ wípé ẹ ṣàkíyèsí pé tí ìyẹn Esabod bá máa sọ̀rọ̀ ni á tó bá máa sọ̀rọ̀ torí pé àti ilẹ̀ ibi táyìn èèyàn ò ti mọ̀ ọ̀rọ̀ Zaria ni wípé nígbà tí Zaria àtẹ̀mísí ò tí ì jà rárá àti rárá tẹ́ bá rántí ní 2 years ago Zaria ti ń lọ sórí péjì ìyẹn Esabod nígbà tí ìyẹn Esabod kórìíra MC ó ti ń lọ sórí péjì ìyẹn Esabod ṣé irú ọ̀rẹ́ wo ló máa wà nílé ayé tí wọ́n máa sọ̀rọ̀ sí ọ̀rẹ́ lójú ẹ lórí live tó ní wò wípé màmá ẹ má bínú ọ̀rọ̀ rẹ̀ mi lẹ̀ ń sọ lẹ̀ ń bọ̀ rẹ̀ mi jẹ́ bá ẹ má jẹ́ kí n involve ara mi níbẹ̀ wàá kúrò lórí live yẹn orí live yẹn lẹ ti máa rí Zaria tí ìyẹn Esabod bá ń bú MC lẹ́lẹ́sẹ̀ kan tó bá ń ṣépè fún MC Zaria náà máa jókòó Zaria máa ṣe wọn ò já ó gbogbo time yẹn ó sì ń lo MC sórí page yẹn ó sì ń pe MC ní ọ̀gá mi bọ̀ gbogbo time yẹn wọn ò já ó bọ̀ Zaria ọ̀rẹ́ tó bá jókòó síbi tó bá ti ń ba tó ẹ pẹ́ra yín lọ́rẹ̀ tó bá ti jókòó síbi tó ti ń ba ẹ jẹ́ tó ti jókòó tóun náà ti ń jókòó tó ti ń tẹ́tí gbọ́ tí kò sọ pé màmá ẹ má lọ síbẹ̀ ọ̀nkú ẹ má lọ síbẹ̀ àǹtí ẹ má lọ síbẹ̀ ẹ má bọ ọ̀rẹ́ mi jẹ́ kò ń ṣọ̀rẹ́ gidi sá fúnrú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ àti ilẹ̀ tipẹ́tipẹ́ ní Esabod ti ń bẹ́ MC jà kí ó tún wá di pé MC Zaria ṣẹ̀ṣẹ̀ wá pé ìyá Esabod ní màmá ẹ̀ gbà wọn ló ṣe bẹ̀rẹ̀ sí ń pè ìyá Esabod ní màmá ọdún wo ló mọ ìyá Esabod rí ọdún mélòó ni ìyá Esabod gbà lọ́wọ́ Zaria is 53 kò ọdún náà Zaria ò mọ iye ọdún ẹ̀ because kò mọ màmá Zaria ti gbé Zaria lẹ̀ láti kékeré so kò mọ date of birth ẹ̀ ó kàn máa ń mú kàlẹ́ndà ní kàlẹ́ndà lọ́jọ́ lórí Zaria kan máa ń he ọjọ́ òbí mú tó bá pé 51 lẹ́nu á pé 54 lọ́la ẹ̀yìn yẹn jẹ́ kó di next year á lóun ti pé 59 ó máa ń he because ìyá ẹ̀ ti kọ́ lẹ̀ láti kékeré torí ẹ̀ ni ò ṣe mọ iye ọmọ màmá Zaria ti gbé Zaria lẹ̀ láti kékeré wọn ò mẹni tó ní Zaria gan sorry to say ẹ má bínú Zaria ò dúpẹ́ pé òun lòun ní òun mọ̀ pé òun lòun bí Khalid ó yẹ kó máa yọ̀ ní because bàbá Zaria mọ bàbá ẹ̀ nígbà ní 2 years ago kó tó di pé bàbá ẹ̀ kú ni Zaria ṣe mọ bàbá ẹ̀ Zaria ò mọ bàbá tó bí bàbá ẹ̀ ìyá ẹ̀ wọn ò mẹni tó bí bàbá ẹ̀ kọ àwọn fámìlì sọ pé àwọn ò fẹ́ ń gbà yẹn torí wọn náà wọn mọ bí tí ìyá ẹ̀ ti gbóyún wá torí ẹ̀ ló ṣe ń ṣe rádaràda Zaria ò lọ́pọlọ lórí irọ́ ti ba yé jẹ́ irọ́ àníjọ́ kan ẹ̀rọ ti 2017 ti Zaria wá sí Amẹ́ríkà 2017 Zaria wá sí Amẹ́ríkà ó wá sí Amẹ́ríkà ń gbà yẹn àbí 2018 gbà ó wá padà dé Naija ó wá tẹ bá rí Samsung Galaxy tí mo rà fún Khalid wọ́n lòun rà náà 5 million ló ń parọ́ fún gbogbo wọn jókòó náà ní 5 million lòun ra iPad fún Khalid ní tilẹ̀ ń títòótọ́ Zaria ò mú $200 di Amẹ́ríkà o èmi lèmi ń bọ̀ l'Amẹ́ríkà ńgbà tó wá èmi lèmi ń fún lówó owó iṣẹ́ mi èmi lèmi ń bọ̀ èmi lèmi ń fún ní $200 kó lọ fi ra kó ní ìṣó kó lọ ra Samsung fún Khalid kó má dàbí pé ó wá sí Amẹ́ríkà kó ra nǹkan kan wá èmi awílẹ̀ lèmi fún lówó pé kó lọ síbẹ̀ kó ra nǹkan fún ọmọ ẹ̀ pé kọ́mọ ẹ̀ lè ní feelings kọ́mọ ẹ̀ lè ní pé àdájì mi ra nǹkan fún mi bàbá mi ra nǹkan fún mi ẹ má jẹ́ anybody máa bóbó yín o pé bóyá ẹ rí wọn pé lówó yín mú ṣì ń gbá yín ọkùnrin tó bá ti tọ́jú ilé bó ṣe. Guys, I'm not gonna lie to you tí n bá parọ́ gbogbo nǹkan tí n bá fọjú àárọ̀ mi kó jọ kó má jọ kó má gbogbo àbí nǹkan tí n bá fọwọ́ mi kó jọ kó má jọ
kó má jọra wọn mi ò lè ever parọ́ mọ́ bàbá ọba ẹni tí mo bímọ fún ni but èmi ti move on pẹ̀lú life mi o mi ò tiẹ̀ mi ìmọ̀ kan exist gan mọ́ because tí o bá ṣe wípé fídíò wọn àti Esabod tí mo rí lè ní point of correction torí ẹ̀yin ọ̀dẹ kan máa sọ wípé bóyá ara ló ń ta bóyá nítorí ìyàwó ẹ̀ bí ọkùnrin ìyàwó ẹ̀ ti lọ́kùnrin gbogbo yín tọ́ra yín ni ara ò lè tarú èmi bó o ìyàwó ẹ̀gbọ́n ò lè ní kí ìyàwó ẹ̀ júwe hospital tó bímọ sí àti ilé alágbo tó bímọ sí even gan for the driver tó yà wọ́n ẹni tó yà wọ́n níjọ ẹni tó yà ìyàwó ẹ̀ gan nínú oyún ìyẹn ní pé ṣe ló ń bonú ṣe ló ń bo gbogbo olú báyìí tó bá ní ẹ má fọwọ́ kàn mí ẹ̀gbọ́n gbẹlẹ ti fẹ́ rẹ́ni tó fẹ́ ya fọ́tò tó ní fẹ́ fọwọ́ kàn ẹ má fọwọ́ kàn mí má gọ́ síbẹ̀ yẹn because mọ̀kọ́ tó máa ń rọ sí wọn níkùn ni wọ́n máa ń ṣe àwọn nǹkan kan Gistlover release kinní yẹn nàbọ̀tẹ̀yìn Naija tètè ń ká Gistlover release kinní yẹn ń gbà yẹn pé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n náwọn lóyún ìbejì kò ń ṣe oyún wọn lóyún gbogbo wọn yẹn ò lóyún mo ti bá mi àánú kọ àtàwọn celebrities wa kankan tán láwọn lóyún ìbejì tán bí ìbejì fake ni ìbejì wọn ẹ má jẹ́ ń tàn wọ́n gbogbo wọn ọkákọ̀ sí wọn mọ bí tí gbogbo wọn ti lọ́rọ̀ mọ́ ìjọ tí ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn bá máa bí wọ́n léèrè ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn máa ké tó báyìí lọ́jọ́ kan ni because àwọn ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ni. Ryan, what do you want? So èmi ò wá láti wá sọ wípé mo wá láti wá bẹ anybody jẹ́ mo wá clear nǹkan ọ̀rọ̀ tó ń sọ nípa mi pé Awele àti Lágbájá àti MC o bóyá wọ́n ń date ni o ara ló ta Zaria o because àtìlẹ̀ náà kò fẹ́ kí MC bá mi ṣe o èmi gan náà ìyàwó MC àti Aisha ló jẹ́ kí MC máa bẹ́ mi ṣe o òun ló jẹ́ kó máa bẹ́ mi ṣe o MC gan náà wọn ò fẹ́ bá mi ṣe tẹ́lẹ̀ bọ̀ ìyàwó wọn ló sọ pé ọmọ ẹ Láwélé jẹ́ wọ́n dẹ̀ gbọ́rọ̀ sí ìyàwó wọn lẹ́nu òun lẹ máa fi ń rí tèmi àti MC tí máa fi ń kí wọn because bàbá tó ẹni tó dúró tì mí nígbà ìṣòro ni nígbà tí mo wo gbọ́ ẹ̀yìn tí mi ò réyàn mọ́ MC àti ìyàwó wọn àti Aisha àwọn ni mò ń rí mi ò rẹ́ anybody àwọn ló dúró bí bàbá àti ìyá fún mi o èmi Awélé o nígbà tí Khalid nìyẹn ẹ béèrè lọ́wọ́ Zaria pé ìjọ òun ló ṣó send owó sí Khalid rí kò mọ school tó ń lọ kò mọ ibi tó ń gbé kò mọ anything nípa Khalid kò tiẹ̀ mọ kókó so àwọn bàbá social media tẹ́yìn náà bá ti wá rí wọn tán wá ti rí pọ́n tí ń gbá àwọn ọmọ ọjọ́ tán ti lẹ gbogbo wọn papọ̀ gbogbo àwọn ọ̀dẹ̀ àwọn ọ̀dọ́ Ọ̀yọ́ àwọn àǹtí ọ̀dẹ̀ lórí social media wọn lọ máa comment síbẹ̀ he's a good father Ọlọ́run ní jẹ́ mo gbàdúrà pé gbogbo yín o irú bàbá bíi Zaria àkókò Zaria irú bàbá yẹn mo gbàdúrà fọ́lọ́run yín k'Ọlọ́run fi tọrọ fún gbogbo yín irú bàbá yẹn ni mo gbà aládùúrà fún yín k'Ọlọ́run fi tọrọ fún gbogbo yín o bọ gbogbo ẹ̀yin tẹ́ máa sọ pé ara ló ń ta ṣó rí ilẹ̀ kò ti níyàwó ni ìyàwó ilé ẹ̀ náà rí ilẹ̀ náà pò rí ìyàwó ilé ẹ̀ ìyàwó tó ti Zaria kọ́kọ́ fẹ́ Kudi jẹ́ ọmọ ọ̀dọ̀ sí ìyàwó yẹn Kudi ọmọ ọ̀dọ̀ ló jẹ́ sí ọmọ ọ̀dọ̀ ló jẹ́ sí ìyàwó yẹn sókè bá mọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ sí mi ìwọ tó bá máa sọ̀rọ̀ sí mi á jẹ́ pé single guy ló fẹ́ o and single guy tó dẹ̀ fẹ́ gan mo fẹ́ kó torí fún gan ìwọ tó fẹ́ single guy gan tó rò pé ó ti wà nínú ilé ẹ̀ tó bá mo mọ̀ pé tó bá máa fi dọjọ́ ọ̀la máa rò pé wọ̀ nìkan ló ń fẹ́ o single guy tó bá ìwọ tó pé bá níyàwó lé ẹ má wàá bu mi ò don't come for me. ẹ mọ̀ pé màmá ẹ náà ilé olórogún ló ti wá má bu mi o bí ẹlẹ́dàá ṣe sọ pé ẹ̀dá ṣe máa rìn nílé ayé la ṣe máa rìn bí ẹlẹ́dàá bá ṣe sọ pé a ṣe máa rìn ní ayé la ṣe máa rìn so kẹ́ tó bú mi èmi gan ti búra mi but point of correction mo ti kúrò ńbẹ̀ mi ò fẹ́ ni mọ́ láti 2018 mo ti kúrò ńbẹ̀ èmi àtẹni yóò sì mọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Zaria wípé kó yọ ọ̀rọ̀ mi kúrò tó bá fẹ́ mọ̀ pé òun fẹ́ bá MC jà nǹkan tó bá ń dùn nínú ọ̀rọ̀ MC ni kó sọ ẹ má jẹ́ kó má mú ọ̀rọ̀ tèmi mọ́ pé bóyá bóyá òun àti MC òun fọ ó lọ fẹ́ irọ́ ni Zaria máa ń pa Zaria torí Zaria fẹ́ Oyin Adégbénró ó fẹ́ Oyin Adégbénró nígbà tó fẹ́ Oyin Adégbénró sọ fún Oyin Adégbénró wípé 1 million lòun fún Khalid every month ìyẹn náà believe ìyẹn náà ní pé Zaria àti ra mọ́tò fún wọn 1 million ló lóun náà fún Khalid èmi ò tiẹ̀ mọ̀ pé ó ń fẹ́ àwọn ọ̀rẹ́ náà ló wá sọ fún mi but èmi ti àbọ̀ gbogbo yẹn Ọlọ́run ti gbé mi ga ní gbogbo ọ̀nà fọ irú èmi ọmọ kékeré láti lè ra mọ́tò 70 àwọn ẹgbẹ́ mi náà ra mọ́tò 20 million àbẹ́lẹ̀ 20,000
èmi ra mọ́tò $17,000 èmi náà try nínú ìwọ̀nba tọ́lọ́ ń fún mi mo gbìyànjú mo ń tọ́jú ara mi owó ilé ilé tí mò ń gbé yìí bí lè ṣe kéré tó 1,500 ni mò ń san bẹ́ẹ̀ mo ń sanwó lé mi mo ń sanwó ná mo ń sanwó car insurance mo ń san gbogbo ẹ̀ ó lóun bò mí láṣìírí gbogbo ẹ̀dá tó dẹ̀ ràn mí lọ́wọ́ bírú wọn lẹ́mísí olóòmọ́ wà ẹlẹ́dàá máa bá mi ràn wọ́n lọ́wọ́ ẹlẹ́dàá máa bá mi tọ́jú àǹtí Àyíṣà ẹlẹ́dàá máa bá mi tọ́jú gbogbo àwọn ìyàwó MC because àwọn tí ò jẹ́ kójú tì mí nílùú tí mò ń gbé nìyẹn àwọn tó sọ pé awele nǹkan tó ń ní nílùú ìwọ náà máa bá wọn ní àwọn tó jẹ́ kójú tì mí l'Amẹ́ríkà nìyẹn how many minutes mo wá sí social media wá gbèjà mo wá láti wá clarify ọ̀rọ̀ tí Iyebsabod àti Zaria sọ nípa mi lórí ọ̀rọ̀ MC maybe èmi àti MC àjọ ní affairs papọ̀ torí pàjọ wọ àǹkárá kan náà àǹkà native torí native tèmi àti MC jọ wọ̀ yẹn èmi nìkan kọ́ mu lọ pàtí mo tún post gbogbo fídíò àǹtí tó ṣe wedding fọmọ Bísí Màláìkà ló ń pè Bísí Màláìkà yẹn was the first wife òun ni legal wife Zaria gogogogo Bísí Màláìkà yẹn òun ló ṣe wedding fọmọ òun ló pè mí ó dẹ̀ invite dadi náà dadi mo dẹ̀ sọ pé mo ibi fúnra mi lè mú lọ pé dadi pé àǹtí Bísí Màláìkà pè mí ó ṣe kí n lọ dadi dẹ̀ ní àwọn náà ń bọ̀ ń bẹ́ẹ̀ ṣó ti raṣọ mo ní mi ò lówó aṣọ wọ́n dẹ̀ bá mi raṣọ wọ́n tún bá mi rán wọ́n tún send ẹ̀sìn wọ́n bá mi gbé wá kò tẹ́ fi rí mi ní pátì nìyẹn Iyebsabod sọ pé èmi pé MC Olúọmọ ti wá gba ìyàwó Zaria torí ẹ̀ lọ ṣèjọ ń wọ native torí ẹ̀ láṣẹjọ ń waṣọ wedding ni mo lọ mo tún post wedding mo post àwọn tó post wedding yẹn gan mo tún post wọn sórí social media wedding mo lọ o ẹ má jẹ́ kẹ́ anybody kí lélẹ́yìn sọ wetin Kudi good go mi sọ pé Kudi ṣe nǹkan kan ẹ má misquote mi èmi àti Zaria lájọ lọ́rọ̀ so èmi àti Zaria gangan lájọ lọ́rọ̀ Zaria mo fẹ́ kẹ́ ẹ tag kó wá gbọ́rọ̀ òun mo fẹ́ kẹ́ ẹ tag because I know they are still coming back for me but me I'm not scared me I get proof even ọ̀rẹ́ mi kan náà lórí social media tí mo nífẹ̀ẹ́ sí mo rí òun náà tó ń jáde sí mi tó ní àwọn tí ó lóun ti ready láti bà tèmi jẹ́ ìyẹn Lára Gíwá náà pé òun ta gold ó lóun ti Lára Gíwá ní ọ̀sán ìgangan ni Lára Gíwá message mi torí èmi mo ti ṣá Lára Gíwá ń blocking lórí WhatsApp bó wá fi another MTN mi ó fi message mi sí wípé we are ready to expose you we are ready to bring me down that they are ready to bring me is Lára Gíwá yẹn ta gold gbogbo yín lẹ́mọ̀ Lára Gíwá she's my friend we are so close then but mi mọ̀ kan tó jẹ́ sóhun náà lórí ẹ mọ̀ pé òun náà depression ò dáa torí ẹ̀ lẹ ṣe máa rí tó máa ń sunkún lórí social media lójoojúmọ́ ó ní àrùn ọpọlọ òun náà Lára Gíwá náà nárùn ọpọlọ depression ni òun náà gbádùn bẹ́yẹn náà lọ títí so mo rí òun náà Lára Gíwá náà ti message mi ó ti send message mi sí mi sí pé ẹ̀dẹ̀ mọ̀ pé Lára Gíwá àwọn èèyàn sọ pé àwọn rí òun àti Zaria papọ̀ èmi ò tiẹ̀ mọ̀ àwọn ó kọ̀ ṣe message mi sí pé ayé ẹ ti bàjẹ́ we are ready to expose me pé mo pọ́ mọ́ ní ìwọ tó ti fi wúǹbù ẹ fi ṣògùn owó kò pawó ó ti fi wúǹbù ẹ ṣògùn owó Lára kò pawó fún ẹ náà ó ti fi inú ilé ọmọ ẹ ó ti fi ṣògùn owó gbogbo yín owó òjijì ẹ ń wówó gbígbóná kiri ẹ ti fi wúǹbù yín ẹ ti fi ṣògùn owó kí ló dé tó wá sọ pé ó fẹ́ wá ba ayé mi jẹ́ kí mo ṣe fún ẹ Lára Gíwá kí ni mo ṣe fún ẹ anybody tó bá fẹ́ anybody lè fẹ́ anybody life goes on ni ìwọ àti bàbá aládùn lẹ́jọ́ fẹ́ra tẹ́lẹ̀ ó dẹ̀ kúrò lọ́dọ̀ bàbá aládùn ó dẹ̀ sọ pọ́dọ̀ Zaria lòun ẹ̀ ń lọ mi ò tiẹ̀ mọ̀ pé lọ́dọ̀ Zaria mi mọ̀ pọ́rẹ́ mi ń lọ síbẹ̀ mi mọ̀ pọ́rẹ́ mi ti lọ sọ́dọ̀ Zaria àfi bí mo ṣe rí tó kọ́ ó message mi lórí WhatsApp Awele we are ready to expose you we are ready to bá titi ẹ jẹ́ àmọ́ ni mo tún dáràn kí mo ṣe fẹ̀yìn ọmọ Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ fi mílẹ̀ mo ti fi Nàìjíríà lẹ̀fọ̀ náà ìyá mi ti kú mi níyà mi ní bàbá mọ́ ọmọ òun kọ ní mí ẹsẹ pé ẹ fẹ́ bà tèmi jẹ́ but nǹkan tí mo fi inú mi fi ń dùn ni pé mo ní áńgẹ́lì tó ń wò mí lókè lọ́wọ́lọ́wọ́ báyìí òun nìyá tí mo ta rẹ̀ jáde tó dẹ ẹ̀jẹ̀ sí mi lórí òun nìkan ni áńgẹ́lì tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń pa mí mọ́ èyàn áńgẹ́lì Nàìjíríà náà ọlọ́mìn náà èèyàn gidi pẹ̀lú mi bàá náà guys so ọ̀rọ̀ tí mo fẹ́ clarify mo ti clarify yẹn like Iyebsabod ìyálẹ̀ jẹ́ sí mi Ọlọ́run máa bá mi fún yín lálàáfíà gidi àlàáfíà ọpọlọ gidi á bá mi fún yín lálàáfíà gidi
mi ò wojú yín rè Esabod but mo rí pé ẹ emphasize lórí ọ̀rọ̀ mi dà pé bí MC Olúọmọ ṣe lọ gbàyàwó Zaria l'Amẹ́ríkà MC Olúọmọ ló gbàyàwó mi ká lórí TikTok mo wà ní mi bá post ọkọ mi sórí bíbá but a lè post ẹ̀ ń bíbá yìí so please guys mi ò èmi àtẹ́mísí bàbá lẹ́mísí jẹ́ sí mi o mo dẹ̀ mọ̀ pé àǹtí Aisha náà ń wò mí àǹtí Aisha máa wò mí lórí live yìí ìyá ni àǹtí Aisha jẹ́ sí mi so guys gbogbo ẹ ṣáà wọ́n ti tí mo kàn fẹ́ kọ́ mọ̀ wípé onírọ́ ayé nígbà tí Ọláìyá Igwe jáde pé onírọ́ ni Zaria gbogbo yín sọ wípé Ọláìyá ti ya wèrè ẹni Ọláìyá Igwe ya wèrè pé nítorí àtẹnujẹ ṣàtẹnujẹ náà ló ń pa èmi tí mo lè bọ́ bàbá ńlá kú bàbá ẹlòmíì màá rà yẹ ẹlòmíì màá rà yẹn pa lọ́wọ́ táwélé wà yìí màá rà yà ńlá kú ẹlòmíì tó ti yé yín so àtẹnujẹ ṣé wo náà ṣé gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọlọ́pọlọ burúkú tẹ́ máa ń sọ̀rọ̀ pé bóyá MC ti gbowó fẹ́lẹ̀ èlò lówó lẹ fẹ́ convert owó Nàìjíríà yín tó bá dé bíbá yìí kí ni mo máa fi rà ná kí ni mo lè fowó Nàìjíríà tó bá dé bíbá yìí rà máa fi romi àti chips ní ṣórí yín ò pé ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ wípé bóyá nítorí MC ń fún lówó èlò ni tó bá sẹ́ndì tó bá mọ̀ pé léèyàn l'Amẹ́ríkà tó bá léèyàn l'Amẹ́ríkà kò sẹ́ndì 500,000 owó Nàìjíríà sí Amẹ́ríkà wà láìtàláì owó ẹ a máa fáwọn tó máa ń tọrọ owó l'Amẹ́ríkà kiri ni owó ẹ 5,000 ẹ kò tó ra omi 5,000 ẹ kò tó ra omi 5,000 gan kò kákà lídì lọ́sẹ̀ kan 5,000 naira yín owó Nàìjíríà kò kákà lídì ní ọ̀sẹ̀ kan a week kò kákà lídì mi tí ẹ mọ nǹkan tí mo rà recently tó wọ́n bákan báyìí. So guys ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ yín tẹ́ bá ń gbọ́ gbogbo rumors tán bá ń pa pé wele is this èmi ò ṣọmọ bẹ́ẹ̀ o ìyá mi kọ́ mi dáadáa mo gbẹ̀kọ́ ó bó ti jẹ́ pé ìyá mi wà lọ́run mo fi ìyá mi ó sì wà lára mi pé báyìí èmi ni mo kọ iye ọmọ tó yẹ tí ikú ni tí mo lọ fẹ́ Zaria ọmọ mo yẹ tí ikú sí ìyá mi ni ìyá mi ó wọ̀n mi don't go there o ilé olórogún ò dá mi ní parọ́ o orí social media orí live mo wà mo sì mi pè mí awele tó bá máa marry má lọ fẹ́ ẹni tó ti lóyàwó ńlé o ilé olórogún ò dá o kò dá fọmọlúàbí o kò tẹ̀ dá fún rúwọ́ tó lẹ́mìí because ìyá mi mọ̀ mí èèyàn bí ìyá mi mo ṣe jẹ́ but mo kọ̀ọ̀kan etí kú fún ni mo dẹ̀ mọ̀ kó ti dáríjì mi kó tó kú mo ní kó dáríjì mi mo mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ gbé Ọlọ́run dẹ̀ ti dá mi láre Ọlọ́run ó ti fún mi lọ́kọ gidi mo ti lọ́kọ ti tèmi mi lè jọ̀wọ́ anybody ọmọ mi Khalid is ọmọ mi so guys ẹ jọ̀ọ́ ẹ bá mi debunk gbogbo nǹkan tán bá sọ nípa mi pé maybe òun fẹ́ lágbájá òun mo ti wá sọ fún yín o Zaria máa ń parọ́ o Ọláìyá Igwe sọ fún yín o bọ̀ gbogbo yín ń bú Ọláìyá ẹ̀ ń bú pé àtẹnujẹ ṣàtẹnujẹ náà ló fẹ́ pa Awele tó ń ra mọ́tò 17 million Awele tó ń ra gbogbo tó ń ra nǹkan 10,000 tó ń ra nǹkan $15,000 kò ń ṣolówó Nàìjíríà o $17,000 ní o ẹ lọ bèrè iye tó ń ta Lexus 2015 $17,000 so kẹ má bàa káwọn olórí burúkú kan máa sọ pé àtẹnujẹ bóyá life mi àtẹni yìí ò sí mọ́ àjọṣe mọ́ èmi fúnra mi mo sọ pé ọ̀gá o má bínú èmi àti ẹ̀mí ò lè fẹ́ o mo fẹ́ move on pẹ̀lú life mi o ever since then mo dẹ̀ ti move on pẹ̀lú life mi mo dẹ̀ ń wà happy pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé mi mo ń tọ́jú ọmọ mi Ọlọ́run bá mi tọ́jú ẹ̀ kọ́lọ́run jọ kó bá mi dá Khalid sí kó má ṣàn kó mọ́ mi lọ́wọ́ kó má ṣàn kó tí gbogbo ẹ̀yin apọ̀dà tẹ́ ń béèrè lọ́wọ́ mi nígbà tí mo sọ pé Khalid lọ́mọkùnrin kan ṣoṣo tó ní ó máa debunk fún yín ní ẹmọ Zaria náà irọ́ náà ló máa tún wá pa fún yín ẹ béèrè wípé nígbà tó bímọ ṣó lọ hospital kò kúrò iwájú ta lé lójókòó sí kò mọ nǹkan kan kò mọ ẹni tí wọ́n kàn rù wọ́n wá nígbà téèyàn lóhùn bí mẹ́ta tó délé lọ́jọ́ kejì ẹ pẹ̀lẹ́ o dókítà ayé ní Naija mo kí yín o ìbá yín o ẹ̀yin dókítà ayé but to all my single ladies because me too me ṣe single because I'm legal mo ti wà legally married ní America so mo ti marry in America so to all my single ladies àdúrà mi sí ni wípé ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé lágbọrọ Ọlọ́run nígbésí ayé yín ẹ ní ṣi ẹsẹ̀ gbé ẹ ní fẹ́ ọkọ tó jẹ́ ẹ ní fẹ́ ọkọ tẹ́ máa bímọ fún ẹ ní fẹ́ ọkọ tẹ́ máa bímọ fún tó máa wá bà tí ń jẹ́ lórí social media tọ́dọ̀ mi ò ń ṣe first time kò dẹ̀ ń ṣe ìgbẹ̀yìn ara àwọn relationship 20 years
tán bímọ fúnra wọn tán ti fira wọn lẹ̀ léèní oníkálukú move on pẹ̀lú life wọn me too mo ti move on pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé mi mi ò wo mo ń ṣe jẹ́jẹ́ ìgbà mi ẹ̀ máa rí mi lórí social media ìgbà mi ẹ̀ kàn lè má rí mi torí pé mo busy ẹ wò tí n bá ti lọ láràárọ̀ 5 mo ti jí mi tí ìfẹ̀yìn mi tí ìfilélẹ̀ 5 ni mo máa ń jí tí má ti jí ní 5 bí má ti jí ní 5 báyìí mo ti lọ síbi iṣẹ́ ó di 6 kí n tó padà wọnú ilé yìí ẹjọ́ ayé wa dà. èèyàn kan ní Bùkẹ́ láti ìyàwó Ọdúnládé èèyà thank you come away. Wetin people dey say baby factory no gbogbo èèyàn fẹ́ bí ìbejì náà fẹ́ kẹ́ máa pa wọ́n ní ìyá ìbejì bàbá ìbejì. Okay, someone said I should say it with my full chest. Mi ò parọ́ náà, ṣó ṣẹ̀dé ni? Ṣó ṣẹ̀dé ni? Ṣé ṣẹ̀dé ni? Tí n bá ṣe mo fi ṣe irú ní èjì tèmi ní ọmọ kékeré ara mi kí n máa parọ́ ni. Mi ò ara mo ti point of correction. Èmi àti ẹni àsímọ́ láti 2018. Mo ti move on. Òun náà èmi fúnra mi lè mi sọ fún pé èmi ò ṣe mọ́ mo ti move on. So ẹ̀yin tẹ́ wá ń bèèrè lọ́wọ́ mi pé kí n fọ ẹnu ara mi sọ pé bóyá ọmọ baby factory is baby factory. Gbogbo ayé ló mọ̀. Gistlover gan mọ̀ pé ọmọ baby factory náà gbé dání. Má lo aago fún mi jàre. Ilé dẹ̀ ń lo aago fún mi. Everybody mọ̀ pé ọmọ baby factory ni wọ́n gbé dání. Ẹ̀yin gan ló wo orí kan jọ orí Ṣínédú orí ọmọ kan jọ ọmọ àwọn Makọ́dí ìkọ́mọ jọ ọmọ Maiduguri. Mo sọ òun mo ti sọ yìí mo ti sọ bíbùn gan mo ti yọ Khalid gan kúrò nínú ọmọ ẹ̀ gan torí Khalid máa yọ Khalid wúrẹ́ báyìí kúrò nínú ọmọ ẹ̀ mo rárí tá bá pàdé kóníkálukú gbọ́ tọ̀tọ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé bàbá ọmọ ẹ̀ dẹ̀ ni o fine bàbá ọmọ mi ni bàbá ọmọ mi torí ẹ̀ ò bá ti pé bàbá ọmọ torí ẹ̀ bá ti pé torí ẹ̀ ò pé tí kò mọ̀rọ̀ tó máa sọ Zaria prefer kó bring me down ẹ mọ gbogbo ọ̀rọ̀ mi tó ti sọ fáwọn onífíìmù wa ni ó ti bring me down ó ti for orúkọ oríṣiríṣi ní Zaria ti pè mí lórí pé mo ní mi ò ṣe mọ́ o lórí pé mo ní mi ò fẹ́ mọ́ o ó ti pè mí lórúkọ oríṣiríṣi ó ṣẹ̀ṣẹ̀ wá jáde with new thing pé láti wo pé òkè jẹ́ ká lo lágbájá báyìí fi fún un orí ìgbà tí kò rẹ́ anybody pẹ̀lú mi náà nígbà tó jẹ́ pé tẹ́mi sí wá sí Amẹ́ríkà ló máa ń. Of course now kò tí ṣó sanwó orí mi àfẹ́ra mo lè change orúkọ mi ẹ̀ mọ̀ bóyá mo ti change orúkọ Khalid ẹ̀ mọ̀ èmi kò mí ní ní social media kì í ṣe dandan kí n wá sọ fún yín pé mo change orúkọ Khalid o Ryan lọmọ mi ń jẹ́ Chukwuebuka ló mọ̀ sí mi ló fún ní Chukwuebuka. Mom sí mi ló fún Khalid ní Chukwuebuka Olúwatóbilọ́ba.